Hello. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní ìjà ìlara kì í tọ́bọ̀rọ̀ o. Àwọn orogún ilé kábíyèsí Ọọ̀ni. Kì í ṣe kékeré o. Orogún Naomi. Èyí àwọn ṣé wọ́n rán Elizabeth ni o. Àṣírí wọn ṣe ń tú díẹ̀díẹ̀. Wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ó bínú gidi gan pé ọ̀rọ̀ tí Elizabeth sọ pé ọ̀rọ̀ tó máa balẹ̀ jẹ́, tó máa tú gbòòrò, tó máa túlé, tó máa tú ẹbí, òun ni Elizabeth sọ jáde o. Wọ́n ní Queen Naomi ó bara jẹ́ gidi gan. Wọ́n ní bó ṣe ó lọ sí Àkúrẹ́, ó lọ mú àwọn ọlọ́pàá láti wá mú olórí Elizabeth. Wọ́n ní Mary kí ló jẹ́, ẹ má bínú sí mi, ọ̀rọ̀ pọ̀ jù. Wọ́n ní Queen Naomi ibi tó ká lára dé. Meanwhile, wọ́n ní wọ́n tẹ̀sí pé kábíyèsí ti pè ya nífà kí wọ́n wá sọ, kí Elizabeth wá sọ pé wọ́n máa búra. Ibi tán ni wọ́n fẹ́ búra ṣe ni olórí Elizabeth ó ti sá lọ. Wọ́n ló sá lọ kúrò láàfin. Wọ́n ní ìyá onífà dúró. Elizabeth náà dákan lọ wá, wọ́n náà wá gbogbo everywhere ní ààfin, wọ́n rí Elizabeth. Ní wọ́n ṣàbí tó ti ń wá Elizabeth ní ẹnìkan sọ pé àwọn rí Elizabeth àti Ashley ní Láfógidi house. Ẹ rí àwọn àṣebàjẹ́, wọ́n wẹ́ ẹni kúnra, ó ti dà, wọ́n ti wẹ́ ẹni fi kúnra. Wọ́n sọ náà àṣírí wọn ó ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní túnyàn. Ẹgbẹ́ légbò ẹ̀ ríran wò. Wọ́n ní ẹnìkan kan táwọn lólobó pé kò sí láàfin. Àwọn rí òun àti Elizabeth ní Láfógidi house. Ibẹ̀ ni olórí Elizabeth tó wà, kò sí láàfin. Toró ti ju bọ́ǹbù lẹ̀. Ó mọ̀ pé tí bọ́ǹbù yẹn bá ti explode, ó máa ta bá nílé, ó máa ta bá àlejò. Wọ́n ti sá kúrò láàfin. Ìyẹn lẹ fi mọ̀ pé àwọn tó ń rán Elizabeth níṣẹ́, àwọn gangan ló jẹ́ jíìn tó wà ní ògò. So wọ́n ní ṣe ni ìyá onífà dúró. Àfi kọ́ bá wọn wá Elizabeth kó wá búra. Naomi ní kò sí ibi tán ti fẹ́ búra, ibi tó wọ̀n tí kábíyèsí máa mú wọn lọ tó wọ̀n ní búra pé kó máa bọ̀. Wọ́n ní Elizabeth ti ná pápá búra. Wọ́n ní láyé pé Naomi ní òun nígbà òun dẹ̀ máa rẹ̀ ẹsẹ̀. Wọ́n ní bó tún ṣe lọ nìyẹn. Kò tán síbẹ̀ o. Wọ́n ní kò sí ìdúró sí ìbẹ̀rù sí fún Elizabeth pé ó ṣe lọ mọ́ ọlọ́pàá wá. Ọlọ́pàá ṣe dé ààfin, wọ́n wá gbogbo everywhere. Wọ́n fi gbogbo yóò máa ti dé, kò tún dé o. So wọ́n ní Elizabeth ń sìn yìí. Elizabeth ti sá kúrò láàfin torí àwọn tó ń tì wọ́n ti fẹ́ ti pa. Wọ́n ní kàkà kó sàn fún ìyá àjẹ́, obìnrin ló ń bíjọ. Òun lọ̀rọ̀ Elizabeth o. Àfi tó bá yẹ pé wọ́n rí wọn tẹ̀. Ẹgbẹ́ légbọ̀ Elizabeth máa fi mú ẹ̀. Ó máa fi mú ẹ̀ dán ẹ̀rìn. Àwọn orogún ẹ̀ tí ó jẹ́ pé àwọn ni àwọn abẹ́lẹ́jà yán, àwọn tó ń rí nǹkan ìtàn fẹ́ kú pẹ̀lú ẹ̀. Elizabeth ò sí ìdá kan mọ̀. Ṣó sọ pé o kò mojú kò máa rà. Èmi máa ń sọ pé Elizabeth tó ń lọ́mọ gbogbo àwọn olórí tó wà láàfin. Ojoojúmọ́ oyún òun miscarry. Ó miscarry gbogbo ìgbà. Ó dẹ̀ ń dáhùn NRC, ó lọ́mọ wọn. Kò dádán mọ̀. Ó ní sí. Wọ́n ti ń bá a pò
ìgbà kan ló sọ pé olórí Rónkẹ́ òun ló joyún òun ló ṣe gbogbo yẹn kún ààfin ló ń lóyún tó ń jábọ́ tó lóyún tó ń jábọ́ ọwọ́ àwọn olórí tó wà láàfin náà náà rí still ó tún máa fara ro wọn a máa rí wọn tí ò bá fara ro olórí Rónkẹ́ á fara ro olórí Mariam máa ń wò wọ́n àní ọmọ yìí ọmọdé ọmọ ògùn ń pè lẹ́fọ̀ọ́ so kò ní experience àwọn èṣù kò ní experience yóò bá tiẹ̀ ní experience ṣé kò láwọn òbí tọ́lẹ̀ fún advice tó ń lọ́mọ wọn kò mọ̀ pé àwọn ọ̀ka ni wọ́n nígbà tí wọ́n bá wọ́n fi hàn gédégbé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi sí ọkàn pé ẹ jẹ́ pé kì í ṣe sẹ́ńsìsì Elizabeth ló fi ṣiṣẹ́ yìí pé wọ́n rìmọ́ọ̀tù ẹ̀ ní ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ yìí máa ṣe kékeré ó kàn yín pa àánú ẹ̀ ṣe mí àánú Elizabeth ṣe mí pẹ̀lú iṣẹ́kíṣẹ́ tó ń jẹ́ ó jẹ́ iṣẹ́ yẹn iṣẹ́ burúkú ó jẹ́ iṣẹ́ yẹn débi èrè fún òun pẹ̀lú bí Naomi ṣe fi gbogbo inú pátápátá tó fi tọ̀ ó dalẹ̀ olórí Mariam àbí olórí Elizabeth jẹ́ ó dalẹ̀ Naomi ó gbé tiẹ̀ Elizabeth rù ó fa tiẹ̀ dání ìyẹn Queen Naomi ó mà ṣe o kíní yìí very painful ó dùn mí o kò sẹ́ni tí ò dùn tẹ́ bá gbọ́ àwọn kọ́mẹ́ǹtì táwọn èèyàn ń sọ ní íńtánẹ́ẹ̀tì kò jọ ìpè wọ́n tiẹ̀ ṣe àwọn kan ṣe pè èpè ti pọ̀ jù torí kò sẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ yìí tó sọ pé sínú ẹ̀ dùn wọ́n sọ́rì fún Naomi pé àṣé ayé níkà èèyàn lè èṣù lè yàn so kì í máa ṣe kékeré o kì í máa ṣe kékeré ọ̀rọ̀ yẹn bí kàyéfì ló jẹ́ fún everybody wọ́n ní tẹ́ bá rí ààfin wọ́n ní ìpè talk of the town wọ́n kàn sọ pé ìyẹn Elizabeth ṣe léyìí tán Elizabeth ṣe léyìí tán kì í ṣe kékeré Naomi ló wò ní take it easy kábíyèsí iṣẹ́ ìwà sọ fún Naomi pé kó sinmi ẹ̀dọ̀ kó take it easy ó ti àṣìjì ó ní kí kábíyèsí kó yọ àjókòó níjókòó tiẹ̀ olúkálùkù wọn ní tíná bá jó ni tó jọmọ ẹni tára olúwẹ̀ máa kọ́kọ́ gbọ̀n so ó lè bá kábíyèsí lára mu ṣùgbọ́n ẹni tán parọ́ mọ́ kò lè fi para òun náà dẹ̀ máa ti tiẹ̀ ó ti lọ gbọ́ ọlọ́pàá pé òun àti Elizabeth láàfin yẹn ẹ mọ̀ pé ẹni gbádùn yóò tòṣì ni ó gbé ta Aláròyé òun lọ̀rọ̀ Elizabeth wọ́n rán ẹni iṣẹ́ kíṣẹ́ ìwọ náà dẹ̀ wá jẹ́ iṣẹ́ kíṣẹ́ ó ti ẹ̀dá bá òun bí àṣà àwọn aráàlú wa lọ́hùn ó ní ó ti ẹ̀dá bá òun ṣáàjà wò bíkún ló lóko bí tàkútẹ́ ni bí àwọn èèyàn tí wọ́n rán Elizabeth níṣẹ́ bí àwọn àjọ̀nú ló rán iṣẹ́ ó dìgbà náà nà ẹ̀yin èèyàn mi ó lágbára ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe eléyìí lágbára àásù máa gbọ́ orin máa gbọ́ orin àásù máa mú gbogbo bó ṣe ń lọ á máa mú wá fún yín Elizabeth ṣe sá kúrò bí wọ́n bá ṣe rí rárá kí àyà òde kí ló dé tí ò dúró agbègbè máa gbé lọ Elizabeth ti rúzi oyin ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ẹ bá mi like kékeré máa fi tó kù sí kọ́mẹ́ntì àbọ̀ ọlọ́run adájú lórí wa o Jésù Olúwa wa àmín tó gàgà tó à.